أيا فيض العلوم يا صلاة يا أهل الشمائل زينوني. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. آمين. Gbogbo wa tí àwọn bí oríire lónìí ẹ jẹ́ ní sallallahu alayhi wa sallam. Sallallahu alayhi wa sallam. Èyí tí ó dùn mọ́ Al-Muktar òun náà ni pé kí wọ́n gbóhùn gbogbo wa pé ayò ń gbọ́ Ànábì dáadáa. Sallallahu alayhi wa sallam. Idha hammalta min mawlaka qurba. Ọjọ́ ti lọ, ọjọ́ ti lọ. Fajadid dhikra khayril anbiya. Fajadid dhikra khayril anbiya. Sheikh Musa al-Ishara mo kí yín púpọ̀. Idha hammalta min mawlaka qurba. Mo kí ọmọ ìyá mi tí a jọ ń bọ̀ láti Ìlọrin mábẹ́kúta mákòókò ẹ̀ ká tó dé àyín ayiwa Aminullahi Amirul Muhajirin. Idha hammalta min mawlaka qurba. Mo kí gbogbo àwọn amáyàn bàbá wa Máfowóra dé mẹ́mẹ́ gbogbo àwọn àgbàlagbà gbogbo yín ni mo kí gbogbo yín bàbá. Hammalta min mawlaka qurba. Mo fi alájà wa Queen Sayyida Rashida mo fi kí gbogbo ìyá wa láti òkè délẹ̀ náà. Idha hammalta min mawlaka qurba. Mo wá kí oníǹkan òní ajiwa Ahmadu Al-Muktar. Idha hammalta min mawlaka qurba. Alasala. Al-Muktar ọmọ tuntun Ànábì ni Muhammad ni. Idha hammalta min mawlaka qurba. Bí n bá tiẹ̀ rí gbogbo èèyàn tó sàṣàlátù fún ṣe Ọlọ́run. Èyí tó dá mi lọ́dún náà pé gbogbo tí ń jẹ́ ìjọ Al-Huda ó yẹ kí wọ́n gbé Ànábì tóbi dáadáa. Idha hammalta min mawlaka qurba. Fajadid dhikra khayril anbiya. تسعدي فكثري بصلاة على محمد. فكثر بصلاة على محمد. ولا صوم ولا صوم يسيب ولا صلاة. المختار دادا صلي يا ربنا وسلم على من الله نكلم بابي صلي يا ربنا وسلم على من هو للخالق رحمة وشفاه. صلي يا ربنا وسلم Allah
Anabi Muhammadu. 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 Nísìnyí kí abáwá bàrà ọmọ bọ̀. Alubarika Umura and Hajj service fẹ́ni tó fẹ́ ṣiṣẹ́ àṣepé fẹ́ni tó fẹ́ ṣiṣẹ́ àṣepé iléeṣẹ́ wo la máa bá lọ. Barikatul Barakati lil hajj wal umrah iléeṣẹ́ àlùbáríkà hajj and umrah services ni wọ́n ń ké sí gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti ṣe tán láti rin ìrìn àjò mímọ́ lọ sí mẹ́kà umrah lẹ́yìn fẹ́ lọ ni àbí hajj lẹ́yìn fẹ́ dé tètè máa bọ̀ ní iléeṣẹ́ àlùbáríkà gbogbo ohun tí ń mú ìrìn àjò rọrùn láti ilẹ̀ yìí títí dọ̀hùn gbogbo ẹ ti wà nínú ètò ilé gbígbé ni ziyara nílé lọ ni kódà àwọn àlùfáà tí wọ́n kájú ẹ̀ ni wọ́n jọ ń ṣiṣẹ́ àdéhùn ló jẹ wọ́n lógún tí ẹ̀yin náà bá ti mú àdéhùn yìí ṣe lílọ rí àbọ̀ rẹ̀ ni yóò já sí àwọn tí wọ́n ti bá wọn lọ rí ni wọ́n ròyìn fáwọn tí ò tí ì bá wọn lọ wípé tẹ́ ẹ bá wọn lọ ìrọ̀rùn ló máa já sí títí darapọ̀ mọ́ àlùbáríkà hajj and umrah services installment payment is allowed iléeṣẹ́ àlùbáríkà wà ní nọ́mbà 11B Ahmad close Maikan bus stop Ẹgbẹ́dá Lagos tàbí kẹ́ ẹ pè wọ́n sórí 08170859436 àti 08160227742 àti 08021023090 àlùbáríkà ìwọ là ń bá lọ o.